kábíyèsí ọba mi olódùmarè ọba alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba tó tẹni lẹ́gẹ́lẹ́gẹ́ tó fi ṣàkó ìjì ara kábíyèsí rẹ o ìbà lọ́wọ́ rẹ ọba àná ọba òní ọba gbogbo ọjọ́ ọba gbogbo ògbà. ẹ kú ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi tí ọwọ́jà ìkànnì yìí tọ́fẹ́dé Ìbàràpá rédíò TV náà láwà tá a ti ń dábìí ẹnu tá à ń rọ̀ bí òwe bó o lọ́dọ̀ yín ẹ kú gbádùn ọ̀sẹ̀ yìí náà tún ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun nìyẹn bó o níṣẹ́ lọ́dọ̀ yín bó o lọ́fíìsì lọ́dọ̀ tìyín ẹ̀yin oníṣòwò bó o lọ́jà ṣáájé wá ajé àkókò gbájẹ lágbára ọlọ́wọ́n ọba mi afẹ́fẹ́ ńlá ni mí mọ́ làlúyá olójó gbòdú ni mí mo mi ìlú tìtìtì ẹnìkan ọmọ wọn olókùn fi ṣe yọ ọmọ aráyé kó kìkì ẹ̀ kárí ayé ẹ kó kìkì mi sówó ẹ kó kìkì mi sọmọ ẹ kó kìkì mi sáìkú tí ṣe báàlì ọ̀rọ̀ ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni Ìgbà Ìwáṣẹ̀ ètò nígbà ìwáṣẹ̀ níbi tí a ti máa ń sọ nípa àwọn nǹkan tó ti lọ kí ojú tó là tó báyìí tá a ti máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n wá sórí ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ má gbàgbé ètò wa àyàgálú ọmọ àyàn ó ń bọ̀ lọ́nà ètò náà máa tó bẹ̀rẹ̀ láìpẹ́ níbi tí a ti máa lọ bá àwọn àgbà ọ̀jẹ̀ tí wọ́n ń fi ọ̀pá tí wọ́n fi ń dára tá a ti máa lọ bá wọn lálejò tá a máa bá wọn nájú tá a máa fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ pẹ̀lú wọn ẹ kú ojú lọ́nà. àrídùnnú bàbá Layete ló kọ́ mi ojúbánirẹ́ ni mí tí òdekùn ẹni aṣẹ̀yìndé ní ọ̀wọ́ pọ̀ ṣàṣẹyìn nífẹ̀ẹ́ lẹ́yìn bá a sì ń lé ojúbánirẹ́ tẹrútọmọ nífẹ̀ẹ́ ní lójú ẹni bó sì wòye ẹ kì í mérelé ìyá mi alárùwẹ̀ ni mí lápá abẹ ìbàdàn nílé ìwà fi ọmọ gí sowó òrùka àwọn àyàbá wa ní máa bá wa ká ọmọ àjèjì kan tí kì í bá wọn gbọ́dọ̀ dọ̀la kójú wọn tó mọ́ àyà là máa ń fi wọ́n ṣe nílé ìyá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn gbé mi nínú tó jẹ́ pé ètò tòní òun ni mo fẹ́ kó dálé lórí ẹ̀yin ọba aláyé nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ìpìlẹ̀ ẹ̀yin ọba àgbà ẹ̀yin ọba tí yányán ò tí ì tán lọ́dọ̀ yín ọ̀rọ̀ kan ni mo rí ọ̀rọ̀ náà sì kọ mí lóminú púpọ̀ kódà ó bà mí lọ́kàn jẹ́ díẹ̀. níbi tá a ti rí ọba orí ìtẹ́ kan tó ń faṣọ iyì baálẹ̀ tó wà lábẹ́ ẹ̀yà odidi ọba àlú ìjọba ẹ má wo ọ̀rọ̀ yìí níran ẹ dìde sí i commissioner of police ẹ dìde sọ̀rọ̀ yìí irú ìwà wo ni baálẹ̀ yìí bá wù tó fi jẹ́ pé níta gbangba ẹ dá bàbá oníbàbá kúnlẹ̀ tóun náà láwọn ìletò tí ń jẹ baálẹ̀ lé lórí ẹ faṣọ iyì rẹ̀ ya níta gbangba ebi ohun tá a gbọ́njú bá lọ́dọ̀ àwọn bàbá wa ni pé àádáṣọ bo ọlábáwí ni àkọ́kọ́ ná irú ọba tó dẹ́rú ẹ̀wò kò kọ́kọ́ síyìn lára ọba náà mọ́ ọba tó faṣọ iyì baálẹ̀ kan ya ẹ sọ fọ́gbà yẹn náà kóun náà lọ sórí social media kó lọ wo kí làwọn èèyàn ń sọ nípa àwọn àkọ́kọ́ náà òun gan ti dẹni ìyẹpẹrẹ nítorí pé ó fẹ́ gbìyànjú láti yẹpẹrẹ baálẹ̀ yẹn ni ọlọ́run wá yẹpẹrẹ òun náà because látijọ́ tó ti dára yìí làkún tí ń jẹ́ àpọ́nlé lára tiẹ̀ náà ti drop
gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ ọba yìí ẹ pè é kẹ́ bá a sọ̀rọ̀. Lóòótọ́ bọ́mọdé bá wà nípò àgbà ì máa wo ọmọdé kó ṣe bí àgbà, ṣùgbọ́n ọjọ́ orí ò ní jẹ́. Kábíyèsí ẹ tẹ̀ ẹ́ jẹ́jẹ́, ẹ tẹ̀ ẹ́ jẹ́jẹ́, ẹ tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Èèyàn kì í lopò ọba bí ẹrú, a kì í lopò ọba bí ìwọ̀fà. Kódà kó jẹ́ pọ́mọ ọ̀tá ni ọ́ gan kó o tó dórí àpèrè. Nígbà tó o ti débẹ̀ òun o gbọ́dọ̀ ṣe kíni, o gbọ́dọ̀ rẹ̀ ẹ́ nílẹ̀ débi pé o wá ń kó àwọn ọmọ ọ̀tá sòdí tó wá ń gbá baálẹ̀ létí níta gbangba lójú títì. Ìyẹn fi hàn wá gan pé wọ́n gan kò sọmọlúàbí lára rẹ̀, ó yìí sọba gidi. Ìyẹn túmọ̀ sí pé ọmọ ọ̀tá ni ọ́, wúlígáàsì ni ọ́. Sáà wá lè bléèmù àwọn aráàlú yín pé àwọn aráàlú pé kí ló dé tẹ́ fi wúlígáàsì jọba? Sáwọn tó fẹ́ máa jọba lé lórí nù? Ṣé bó o ti fẹ́ ṣèlú nù? A kì í ṣèlú bẹ́ẹ̀. Ṣé ohun tó ń rò ní pé gbogbo ayé ló máa fẹ́ tiẹ̀? Kò possible, kò sí. Mo ti sọ̀rọ̀ kan sẹ́yìn rí, gbogbo ọba aláyé pátá ẹ come closer. Gbogbo onípò ayé, ìmáàmù ìlú, ọba ìlú, kọmíṣánná, gómìnà, pírẹsidẹ́ǹtì, gbogbo yín ẹ tẹ́tí inú kẹ́ gbọ́ mi. Orúkọ kan ń bẹ nínú ọlá táwọn ọmọ òde òní fẹ́ yọ kúrò ńbẹ̀, tá a fẹ́ bójú wo bẹ̀ mọ́, bẹ́ẹ̀ kò ṣeé yọ kúrò nínú ọlá. Lápèjúwe bá a bá bímọ nísìnyí, a sọ ọmọ wa ní Ọlánrewájú, Akọ́láwọlé, Ọlá Onípẹ̀kun, Ọlá Àmílékan, Ọlákùnlẹ́yìn àti àwọn orúkọ ọlá, Ọláyíwọnú ọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó kọ méjì kan ń bẹ nínú ọlá tá a fílẹ̀ tá a sọ mọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Ọlálẹ́gàn ẹ̀gàn ò sì ní tán lára ọlá láéláé. Ọláníyọnú o, ọmọ ìyá mi, Ọláníyọnú, àbọ̀mọ̀pọ̀ Ọláníyọnú. Èyí tó ń lò nínú ilé ọlá lẹ̀ ń rí, àwọn tó wà nínú ilé ọlá wọ́n mọ nǹkan tí wọ́n ń fara gbá ń bẹ̀. Kábíyèsí, Ọlọ́run ò ní faṣọ yìnyín ya. Ẹ lọ́ọ́ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí, ẹ ṣàtúnṣe lórí ẹ̀. Ń tẹ́ ẹ ṣe yẹn ó kùn díẹ̀ káàtó, bí ìhun ṣe jẹ́nu lápá abẹ. Ẹ yá dókè lọ́hùn kí mi ìhun dá sọ́mì díẹ̀. ẹni tó bá mọ̀nà látẹ̀lé ká má bàa ṣìnà. SDDTIF Travels and Tours, ilé-iṣẹ́ abániṣètò ìrìnàjò lọ sílé òkèèrè. Àkọsílẹ̀ àṣeyọrí wa ló mú wa tayọ. Sàádátù Dàrẹ́ni Travels and Tours, àbáyé ṣètò ìwé ìrìnnà yín nírọ̀rùn. Ẹ fẹ́ lọ sáwọn orílẹ̀-èdè bíi UK, USA, Canada, Australia, New Zealand, Japan àtàwọn Schengen countries. À ń ta flight ticket lówó tí ò gara. Èyí tẹ́ fẹ́ bùkù tẹ́ reservation. Ẹ fẹ́ lọ Hajj àti Umrah nírọ̀rùn kẹ́ ṣiṣẹ́ aláṣẹ pé SDDTIF Travels and Tours Limited ní ẹ kàn sí o. Orílẹ̀-èdè wo lẹ́yìn fẹ́ relocate sí? Àbẹ́ fẹ́ lọ fún holiday. Ẹ wá gbọ́. Pabambari student loan package tá à ń ṣe nílé iṣẹ́ wa. Fẹ́ni tó bá fẹ́ lọ kàwé ní UK, USA àbí Canada, ẹ máa kàwé yín lọ kẹ́sì máa ṣiṣẹ́. Akẹ́kọ̀ọ́ nílò onídùúró kankan. Oṣù mẹ́fà lẹ́yìn tákẹ́kọ̀ọ́ bá ti jáde ilé ẹ̀kọ́ ni ó ṣe bẹ̀rẹ̀ sí ni máa ṣèyáwó yìí o. Odidi ọdún mẹ́wàá lẹ́ ó sì fi sanwó náà. Ṣé ẹ rí ipò gọntì ọ? Láti mọ̀ nípa èyíkéyìí ìlànà láti lọ sókè òkun, ẹ máa bọ̀ ní nọ́mbà 3 Ajétúmọ̀bí house Ṣàkúrà Ayépé road Ṣàgámù Ògùn state. Lórí WhatsApp ẹ máa kàn sí wa 08022252949 tàbí 07083725950. SDDTIF, ìrìn àjò lọ sókè òkun ó yé wa dáadáa. Ẹ káàbọ̀ padà bí òun ti jẹ́nu ní SDDTIF Travels and Tours nípa àwọn pákéjì wa tó wà nílẹ̀. Ẹ bá wa dòwò pọ̀ lónìí kẹ́ ẹ mọ̀ pé rere lolúwa. Gbogbo yín lẹ mọ̀ pé mi ò ní hèrà tí ò lọ́mọ nù o, mi ò ní bá wọn síbi ìwà àbàjẹ́ àbí ń bi jìbìtì láéláé. Torí pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Bí òun ṣe jẹ́nu ẹ kàn sí gbogbo ẹ̀ka iléeṣẹ́ SDDTIF, ẹ bá wọn dòwò pọ̀ lónìí kẹ́ ẹ mọ̀ pé rere òun lolúwa.
ẹ tẹ́tí sí ìkéde pàtàkì èyí ni láti kéde mọ́lídì nàbí alfa wa àgbà khadimul ilmi èrè sufi 2025 ẹlẹ́ẹ̀kẹwàá arú ẹ̀ tí bàbá ti ń ṣe ọjọ́ ìbí ànábì lábẹ́ àṣẹ alfa wa àgbà fadilatu sheikh al-mufti al-kabir muhammad tayyib abíadé abọ́ládé èrè sufi baba yas eléyìí tí yóò máa wáyé ní on the 22 February 2025 tàwa yìí aago 10 àárọ̀ òun ni ètò náà máa bẹ̀rẹ̀ níbi tí a ò ti máa pàdé alfa wa mukaddam abdulrakib obisesan èrè sufi àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run lọ́jọ́ náà a máa pàdé àwọn àfa àgbà àwọn àfa ńláńlá làwọn bá pàdé ní on the 22 February 2025 tàwa yìí lọ́dọ̀ alfa wa àgbà khadimul ilmi èrè sufi ọjọ́ náà ọlọ́run jí ó kò dáadáa kọlá ànábì wa Muhammad gbogbo apátápátá ní kọlọ́njẹ́ àjọ péjú ṣe gbogbo nǹkan burú tí máa ba nǹkan rí jẹ́ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà olùkéde alfa wa àgbà fúnra lára wọn tí wọ́n jẹ́ chief host lọ́jọ́ náà khadimul ilmi èrè sufi. Happy birthday to you, sir, my sheikh alfa wa àgbà fadilatu sheikh muhammadu galib abiola muhammadu awal akorede òní February 5 òun ni birthday bàbá ọlọ́run kó bá wa jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè rẹ̀ bàbá wa àgbà fadilatu sheikh alhaji muhammadu galib abiola akorede muhammadu awal. Happy birthday to you once again, my sheikh. Long life and prosperity. Igba ọdún kan ni.